Kí ló ń ṣẹlẹ̀ sí Abass Akande tí gbogbo wa mọ̀ sí ọmọ rápálá, àwọn nǹkan tún mọ̀ sí òbésèré. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí i o? Lóòótọ́ lódodo, ó ti ṣe díẹ̀ tí a ti gbọ́ látọ̀dọ̀ Abass Akande ọmọ rápálá, ṣùgbọ́n ó sì nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí. Nítorí bẹ́ẹ̀ ni mo fi máa sọ fún yín wípé kẹ́ gbìyànjú láti máa gbàdúrà fún àwọn òṣèré wa, pàápàá àwọn tí wọ́n tún kọrin náà tó jẹ́ àwọn tí a nífẹ̀ẹ́ sí jù lọ. Nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Abass Akande ọmọ rápálá kò tí ì fi taratara yé àwa àti ẹ̀yin náà, ṣùgbọ́n tí ẹ bá wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan, a máa tú bí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí, a máa tú pẹpẹ gbogbo rẹ̀ fún yín níbi bí. Lónìí, ìròyìn nípa Abass Akande ọmọ rápálá òun là mú wá fún yín lénìí. Kì í ṣe ìròyìn tó múnú ẹni dùn, kì í ṣe ìròyìn tó mórí ẹni yá, ṣùgbọ́n àṣà nílò láti sọ ni. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin òṣèré yìí, òṣèré orin, ó sọ ní orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, ó post rẹ̀ wípé ó ní òun survive surgery tí ó le gan. Ó ní Ọlọ́run ò tí ì mẹ́mí òun lọ, ó ní Ọlọ́run ṣì nílò ẹ̀mí òun. Ẹ gbìyànjú láti tẹ ọ̀rọ̀ àdúrà kan sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi gbàdúrà fún òbésèré. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo ọmọ rè, ó tún dọjọ́ mi ọjọ́ rè, ó dìgbà.